alájà bàrí máa dé alájà bàrí máa dé ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ bá ti tara lé yín lọ́pọ̀ ẹ lè ríra lọ́wọ́n. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti tètè wọn wá. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Lórí ọ̀rọ̀ tí Barryshowky sọ ní àgbàlétù, ó ti wá di yọpọnyọrin báyìí o láàrin gbogbo àwọn ní Fuji àti àwọn fans wọn. Ṣe la ṣàdédé rí ìkànnì àwọn fans àwọn ní Fuji tó jáde tí bàbá yìí ṣe àlàyé rẹpẹtẹ lórí ọ̀rọ̀ ohun tó fa awuyewuye tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ bí Barryshowky ṣe sọ̀rọ̀ sí Taye Currency àti Saheed Osupa. Onímọ̀yẹ̀wá jáde pé n tó wà láàrin Barryshowky àti Saheed Osupa kò ń ṣe gbogbo èèyàn ló mọ̀ ọ́n. Oríṣiríṣi nǹkan ló ti ń lọ lábẹ́lẹ̀ láàrin Barryshowky àti Saheed Osupa, but àwọn èèyàn tó wà ń ta tí wọn mọ bó ṣe ń lọ láàrin wọn mọ̀ pé wáì tí arákùnrin ṣe máa jáde tó ṣe máa sọ̀rọ̀ sí Saheed Osupa bẹ́ẹ̀ ṣàkà, but ìdí tó ṣe ń lọ arákùnrin máa ṣàlàyé gbogbo ẹ̀. Wọ́n ní láàrin àwọn onífújì kò sẹ́ni tí ò kí ń kẹ́dí ìyàlẹ̀ ò débi táwọn ẹlòmíín ní Barryshowky gan-an ṣó lè jẹ́ ọmọ Barrister ni. Tó bá jẹ́ ọmọ Barrister ni kí ni proof, how many record ló ti ṣe, ṣáyé ń gbọ́n gbòòrò ni, this that this, but ọ̀gbẹ́ni wáyé wá ti ṣàlàyé o gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́, ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu wọn. Àwọn nǹkan mẹ́ta ló wà àfojúrí kan nú ẹ̀. Kí ni nǹkan náà? Àwọn kan yẹn méjì níwo nínú wọn, ẹyọ kan àfojúrí. Ẹran màálù níwo, ẹran àgbò ó níwo. Ṣé ẹ ń gbọ́ mi? Ẹran màálù ó níwo, àwọn ẹran àgbò wọ́n níwo lórí. So gbogbo alámọ̀ irú nǹkan tí màálù jẹ́ ànídúródè. Gbogbo alámọ̀ tí ẹran àgbò bá ti yẹ hànà tó ń kọyàn ànídúródè. Bọ̀ ẹ̀kẹta yẹn àfojúrí òun dẹ̀ ló máa ń kọyàn lákànpájù, òun làbùkún. Ọlọ́run ní fàbùkù kọ gbogbo wa, torí gbogbo àti mọ aráṣọ lọ́dọ̀ màálù àdèmọ aráṣọ lọ́dọ̀ àgbò, ṣùgbọ́n àmọ́ aráṣọ ń bi àbùkù àfikọ́ lọ́ọ́ máa ṣọ́ wa ni káàná dẹ̀ má kọjá àyè wa. Bọ̀ṣẹ́ rí lórí íńtánẹ́ẹ̀tì lórí social media yìí, àwọn kan wà ẹni àbùkù ni wọ́n ń ṣe ní àpọ́nlé. Nítorí pé tó lórin bá ní problem tíjà bá wáyé ẹ ní ṣèwádìí kí ló ṣẹlẹ̀ tẹ́ni fi ṣe báyìí, ẹ kàn máa sáré fọ́ká sórí íńtánẹ́ẹ̀tì máa búyàn ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ní láti béèrè kí ló ṣẹlẹ̀ tẹ́ni fi ṣe báyìí, ìyẹn lẹ máa fi mọ irú ẹjọ́ tẹ́ fẹ́ dá. Níjọ́ kìíní àná tí alájà pasuma àti Dr. Saheed pàǹjà, Wálé Barryshowky Dr. Saheed ló bá lọ o, òun náà ń kọrin bú alájà pasuma o. So wá di ní èní ó wá rojọ́ jáde tó wá against Dr. Saheed Osupa. Wọ́n jẹ́ ọjọ́ ọmọ ìlú kan náà ni o, ẹ máa dé o. Tí wọ́n bá wá lọ wá bọ̀ gbogbo wọn máa tún jọ jẹ́ bí o pẹ̀lú Dr. Saheed ní Barrister, ìyẹn Dr. Saheed Osupa náà o. Ìjà wá wáyé nìyẹn láàrin Barryshowky. Ó yẹ kí ẹ̀yin kan mọ kí ló ṣẹlẹ̀ tí Barryshowky fi ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ fẹ́ mọ̀, ẹ kàn kó ẹnu jàbùjàbù bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, ẹ kó ọwọ́ orí burúkú ẹ máa tẹ ẹ̀kọ́ lóríṣiríṣi ní orí mẹ́sẹ̀gì. Ẹ mọ̀ pé orí burúkú lẹ̀ ń fà fúnra yín, àṣírí lẹ̀ ń fà fúnra yín, àìníríjà àìnírí mu mọ́ nígbẹ̀yà ayé lẹ̀ ń fà fúnra yín. Kí ló fà á? Ẹ mọ̀ pé èmi àti yín ohun tọ́lọ́run fẹ́ là ń ṣe. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ là ń sọ náà, ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ó kàn wá adẹ̀ la fẹ́ tolé la fi ń dá sí. Àwọn tó ń ṣe irú nǹkan tá à ń ṣe yìí tí wọ́n bá pè ọ́ pé lọ́ọ̀yà, àwọn agbẹnusọ wọ́n máa fowó pè wọ́n ní ṣọ́ fowó pè yín ni. Ṣé àwọn onífúyì ló pè yín pé àgbáyé àsè lọ́ọ̀yà? But torí pé ẹjẹ́ má dàrú,
ìkọ́ lóhun àbùlásì kinní kan kí ẹ̀ wọ́n ló máa ń ju ewé ojú egbò báyìí wọ́n níṣẹ́ tó ń ṣe nìyẹn. wàá dẹ̀ bọ́ sórí íńtánẹ̀tì tó bá nígbà tó dọ̀rọ̀ táyé ìwọ náà ẹ̀yin náà lẹ́ ń dàrí táyé àti tìrìrú ẹ̀yìn yìí ni táyé kọrẹ́nsì ẹ̀yin lẹ́ ń dàrí wọn rú. okay now everybody ti mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe Olúfimọ kí ló ṣẹlẹ̀ láàrin Wálé àti Dr. Saheed Osupa tẹ̀ fi dá sí kí ló kàn yín bẹ̀ tẹ́ ń bú Barryshowky kí lẹ̀ ń bú fún kí ló ṣe fún yín. ṣé Dr. Saheed Osupa ọmọ pa àwọn ṣẹ́ ni ṣe bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ kẹ́rin tó lọ́rọ̀ sọ̀rọ̀ náà àdé gbogbo ilé láìkì Barrister ṣé Barrister jáde wọ́n sọ fún yín pé Wálé ò ṣọmọ àwọn ṣé Barrister jáde wọ́n sọ bẹ́ẹ̀ interview wo ni Barrister ṣe tó ti sọ pé Wálé òkú kì í ṣọmọ mi interview tí Barrister ṣe tí mo gbọ́ tí mo mọ̀ lọ́dún ọlọ́run nígbà tó béèrè lọ́wọ́ pé báwọn Barryshowky ṣe jẹ́ wọ́n lọ́mọ àwọn ni àbó sọ fún yín pé àwọn kọ́ làwọn bí wọn ni ẹni yẹn wá sọ pé kí ló dé tí bàbá kí ló dé tẹ́ gbìyànjú fún Barrister jẹ́ kó yá wọn pé àwọn ò lágbára láti fún yàn lókìkí ọlọ́run nìkan ló lè ṣe àdẹ àwọn ń gbé pamọ́ nítorí àwọn agbénipa ni àwọn tọ́jú Wálé pamọ́ nítorí àwọn agbénipa ni mo dẹ̀ fẹ́ kí gbogbo yín mọ̀ nǹkan kan ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò sólórin tó mọ́ o pé olórin báyìí ló mọ́ kò sẹ́ tó mọ́ o torí pé inú ẹ̀ wò nínú gbogbo state tó wà Nàìjíríà yìí gbogbo ẹ̀ náà ti ń kọrin tó lórin ti lọ́ ń kọrin bẹ́ẹ̀ náà ní nílùú òyìnbó different countries náà ń lọ ẹ wá wo bọ́n ṣe lọ́ ń ṣeré lọ́ ń kọrin wọn yẹn tí wọ́n máa rí obìnrin lóríṣiríṣi ṣé wọ́n lè sọ obìnrin tí wọ́n gorí ẹ̀ mi àwọn fúnra àwọn obìnrin tí wọ́n gorí ẹ̀ tí wọ́n lè sọ so wáyé tó fi wá jẹ́ pé inú ẹ̀yẹ yóò dọ̀tí tí ẹ̀ sọ pé Wálé ò kì í ṣe ọmọ Barrister ṣé Wálé jó ní ìgbéraga ni tí Wálé bá jó ní ìgbéraga gbóyìn lẹ́ máa mọ̀ náà ṣe báwọn ọmọ tó ń kọrin tí ò tẹ́ ṣe Barrister bàbá wọn tí wọn ò tọ́ mọ́ Barrister àwọn náà ń ṣègbéraga lórí social media tó ń ṣe yàmàyàmà yìí táàfo yú rí tẹ́pẹ́tàgbàlagbà bá sọ̀rọ̀ sáré ń bu ó di ẹ̀mélòó tí Wálé àtìyàn jà mọ nǹkan tó ṣẹlẹ̀ náà dẹ̀ béèrè kí ló ṣẹlẹ̀ kẹ́ tó dá sọ̀rọ̀ ṣùgbọ́n torí pé orí burúkú tẹ́ fẹ́ ṣe ní ayé yín orí burúkú tẹ́ fẹ́ ṣe ní ayé òfò tẹ́ fẹ́ ṣe ní ayé yín lẹ ṣe ń darí àwọn olórin yẹn rú ṣé tó bá ń lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ṣáwọn ìkan náà ní jáde fóun náà kó wá máa bú Dr. Saheed Osupa ni àwọn tó lọ́rọ̀ ò jáde ẹ̀yin wèrè lẹ́ ń jáde kí ló kọ̀ yín bẹ́ẹ̀ gbogbo yín tẹ́ ti jáde tẹ́ ń pọmọ lọ tẹ́ ń bu ẹ jẹ́ sọ fún yín kò sí ẹ̀dá kan tó mọ́ ilé ayé yìí gbogbo wa là ń yàgbẹ́ láàṣọ di kó mọ́ ẹ gbàgbé torí ẹ̀ mú sọ fún yín pé èmi ò wá láti pé kólórin méjì máa jà gbogbo ìgbà tí mo ń sọ̀rọ̀ Alájà Rabi Pasuma torí pé mo máa rìn òun àtòbísẹ̀ ni yes mo máa rìn wọn ni òbísẹ̀ dẹ̀ ti pè mí aláyé ti pè mí pé kì í mẹ́nu kò lórí Pasuma mo dẹ̀ sọ fún mi nígbà fún yín rí mo mọ àwọn iṣẹ́ dáadáa tí Paso ṣe náà tí mo fẹ́ máa sọ ṣùgbọ́n ẹ̀yin wèrè ilẹ̀ fún yàn lọ́rọ̀ sọ torí bó ṣe rí pé Alájà Rabi Pasuma ò rán yín ayé ìgbà tàwọn Sele àti ọba arọ ó ti kọjá yes mo ti rí Alájà Rabi Pasuma inú ẹ mọ́ yes ó fọba arọ ló wà fojú rí ó dẹ̀ ń pe sínú ọjọ́ sọ̀rọ̀ ló jẹ́ kí n máa sọ̀rọ̀ ńgbà yẹn pé wọ́n ń bú Obese wọn sọ̀rọ̀ ṣùgbọ́n Obese fúnra ti pè pé èmi ẹnu kúrò lórí ẹ̀ mi ò dẹ̀rù pé mò ń gbọ́ àwọn ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀yin wèrè tíṣẹ́ yóò ká yín lára ẹ̀yin lẹ̀ jẹ́ káàrin tírí tòrò so ọ̀rọ̀ Barryshowky ló tún kàn ẹ̀ wá fetí gbọ́ yálà ìyá ọ̀rọ̀ lálẹ́ yìí ìyálà ìyá ọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó mọ́ torí tó o bá ti bá ara lé ẹ̀jà kò sí nǹkan tó lè ṣe fara àta Dr. Saheed Osupa náà ò lè sọ pé àwọn wọ́n ṣe Wálé náà wọ́n tó bẹ́ẹ̀ wọ́n jọ máa ṣẹra wọn ni ṣó parọ́ ni mo sin ẹnìkan nígbà tí Dr. Barrister sick lọ́sítù mo ṣèyàn lọ́sítù yẹn àdúgbò
ilé Dr. Saheed Osupa lọ hospital yẹn wà kò ju síìtì kan tá lọ. Nígbà tí mo lọ bẹ̀ lẹ́nu yẹn ẹni bàbá tó mú mi lọ ń béèrè pé ṣáwọn ọmọ ẹ̀dẹ̀ wa ń wo ẹ̀ síkírù wọ́n ní àwùgbọ́n lọ ń wá Òbésèré kò lè ṣe kó má débi Pasuma kò lè ṣe kó má atúmù kọ́ wá fáwọn ọmọ dáadáa gbogbo wọn. Wọ́n sọ lórí wẹ́wẹ́ Màláìkà bàbá ẹ̀ ṣe sọ nìyẹn. Wọ́n ní everyday ní general quality àìdáde hospital yẹn látàlágbàdo síbẹ̀ yẹn pé everyday ní general quality àìdá tí wọ́n bá tún débẹ̀ bàbá yẹn máa sunkún ni pé Síkírù yìí ọ má dojú tì mí o yóò mọ̀ pé gbọ́n mi ni ẹ́ kó o sọ bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀dì níbẹ̀ pé yóò mọ̀ pé gbọ́n mi ni ẹ́ ṣùgbọ́n ọ̀rẹ́ ló sọ wá di ẹgbẹ́ má fi mí lẹ̀ o tó bá ti fi mí lẹ̀ Fuji fẹ́ wo o Barrister ní Fuji ò lè wo àwọn ò tí ì lọ báyìí wọ́n sọ bẹ́ẹ̀. Bàbá yẹn wá ní interest Dr. King Saheed Osupa tòró láìpẹ́ wá ó dárúkọ ẹni báwo Òṣùpá ń kọ́ wá ní Barrister ní níjọ́ tá a lọ ẹ̀ ó ti pé táìgbà ó pé 3 months. Barrister wá sọ pé àwọn ò máa rí Òṣùpá kó wá wà wọn bá wọn ṣe ẹni kò máa wá látijọ́ táwọn ti wá ń bì wọ́n dẹ̀ ní ilé òjìnà síbí o ọmọ ẹ̀gbọ́n àwọn dẹ̀ ní o. Àsìgbà yẹn wọ́n sọ létí èmi pé Dr. King Saheed Osupa wà so òun ni Wálé Barrishowky tó wá tọ̀ mọ́lẹ̀ pé 4 months ni bàbá lò lọ hospital Dr. King Saheed Osupa ò débẹ̀ náà ṣọlọ́wọ́ Barrister ni ṣùgbọ́n gba Barrister kú àwọn náà sunkún lórí stage yóò yẹ kó rí bẹ́ẹ̀ ni tí gbogbo abájọ pawọ́pọ̀ tá a bá jọ wo aláìsàn ó lè má kú náà ṣùgbọ́n tá a bá wo aláìsàn tá aláìsàn bá kú tán a máa ṣe patí yóò yẹ kó rí bẹ́ẹ̀. Alhaji Saheed ẹ̀kan náà débẹ̀ ẹ̀kan ni wọ́n débẹ̀ ẹ̀kan ni wọ́n débẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín. Mo fẹ́ tí ara mi gbọ́ ni but gbogbo yẹn ò kọ̀ wá tí ò bá sí ọ̀rọ̀ tó jáde tí ò bá dẹ̀ sí ẹ̀yin tẹ́ jáde tẹ̀bẹ̀ sí ní Wálé Barrishowky ló jẹ́ jáde sọ ọ̀rọ̀ yìí fún yín kó lè níyànjú ni. Dr. King Saheed Osupa máa túbẹ̀ ṣe ni wọ́n máa pè wọ́n máa túbẹ̀ ṣe ni. Ọ̀rọ̀ tó wá le torí mi padà wá pé Wálé tóbi ìbá má jáde sọ̀rọ̀ yìí ó ní ìdí ẹ̀ náà tá a bá tún wò ẹbí nìwà tẹni báyìí ó wá ní ọ̀rọ̀ tó tu òun jù láyé o tí ò múnú òun dùn ni pé Dr. Saheed Osupa tó wá pé òun lẹ́yìn tó mọ òun délélélé tó mọ bàbá àwọn tó mọlé àwọn ó ń bèè pé Wálé ń gbọ́ ṣé bàbá ló bí ẹni ṣé bàbá ló bí ẹni ṣó yẹ kí Dr. King Saheed Osupa gbèrú kọ́ béèrè irú béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ Barrishowky yes wọ́n ti ní nǹkan tọ́jọ́ ṣe tó wà láàrin wọn náà tẹ́mi ò gbọ́dọ̀ máa sọ yẹn tí Wálé ti sọ gbogbo ẹ̀ fún mi yes ṣùgbọ́n a ní ìdí ẹ̀ àwọn èèyàn máa ń ròyìn èèyàn náà Wálé Barrishowky ní òun gba ṣó kan 5 million naira lọ́fọ́ ní kóun náà fáwọn ilé ló kan wá bẹ̀ òun pe Òbésèré ò gbowó lọ́wọ́ òun náà pẹ́gbọ́n yìí ò gbowó lọ́wọ́ òun dẹ̀ ti gbowó already the same thing ni pàṣẹ náà ṣe fún òun ọ̀gbowó lọ́wọ́ òun pé Dr. Saheed Osupa ṣàgbowó wọn ọ̀dẹ̀ tó wá ṣó yẹ ṣé ìjà ò sí láàrin wọn ni ó wà ń bẹ̀ náà ṣùgbọ́n gbogbo yẹn ò dùn ọmọ yẹn wàláì gbogbo yẹn ò dùn èyí tó dùn jù ni pé Dr. Saheed Osupa tó wá sọ yìí pé ṣé bàbá ló bí ẹ jẹ́ kémi àti yọ sọ kàn máa bèè lọ yín pé ṣé bàbá yín ló bí yín tí bàbá yìí ò dẹ̀ sọ pé ọmọ àlè ni yín ṣé rí láì ta wà yìí mo sọ kíní kan lẹ́ẹ̀kan kò só lórí tára wọn mọ́ o kéètù tí mo ti kúrò ọmọ kan máa ń tẹ̀lé obìnrin kan káàkiri ó máa ń tẹ̀lé ọmọ yẹn ọ̀rọ̀ wá pè mí àti torí wọn àìfá ìgan máa ń bá wọn àìsàn yọ̀ kan pé kí ló wá ní èmi ìmọ̀ ohun ìyàwó bàbá mà lòun bàbá wò oníyàwó King Sunny Adé lòun pé ọmọ King Sunny Adé lọmọ yìí ọmọ yẹn wà kéré sí báyìí lóbìnrin máa ń mú kiri ó tọ́jú ọmọ yìí débi pé ẹ wá wo ọmọ yẹn ló ti wá ń kọrin sí tó wá mú station King Sunny Adé bàbá òde tọ́jú ẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣèbó ó ní condition tó jọ wáyé láàrin àwọn àti màmẹ́ so ṣérú ọmọ ẹ̀ṣẹ̀ máa pè lọ́mọ àlè ni ọkùnrin ni yín o gbogbo yín ọkùnrin ni yín o gbogbo ibi tí gbogbo yín tọ̀ sí táṣìírí yóò tú ẹ má jẹ́ kọ́lọ́ fìyà jẹ yín o lórí ọ̀rọ̀ lọ́rọ̀ so most of the yín ẹ lọ sórí comment ẹ bẹ̀rẹ̀ sí ní pé Wálé lọ́mọ àlè ẹ pé ṣé bàbá ẹ ni lórí kíni
ṣé Dr. King Saheed Osupa ló ràn yín iṣẹ́ ni ṣáwọn náà ò ṣẹ́ ni wọ́n ṣẹ́ náà wọ́n ṣẹ́ èmi ò sí bí àbòsí tó bá di lọ́la alájà kan ló fi ṣe mo lọ́ọ̀fù jù mo dẹ̀ lọ́ọ̀fù ọ́ Fuji musician mo like atawewe mo like malaika mo like Dr. King Saheed Osupa látijọ́ mo ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ó fífọ̀ Dr. King Saheed Osupa ni torí gbogbo nǹkan tó ṣe ló tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n ẹ̀yọ̀ kan tó ṣe yóò tẹ́ mi lọ́rùn yes kò tẹ́ mi lọ́rùn ẹ̀tọ́ yóò béèrè lọ́wọ́ ọmọ yẹn pé ṣé Barrister ló bí tẹ́ bá lọ fún wọn dénú ẹ̀ nídìí ẹ̀ ó yẹ kó wà nínú yín ni tó bá sọ níta gan kó má dé ìlú yẹ kó máa gbé rọ́ ọmọ bàbá ni o kẹ́ máa tàn mọ́lẹ̀ sí bí wọ́n ṣe jà tó kẹ́ni aláyé àìlákọ̀ọ́lé tí ó jáde kọ́ sọrú ẹ̀ rí ṣe bọ́mọ wọn ni aláyé wàsá ìdégò sọ bẹ́ẹ̀ ṣe bọ́mọ wọn ni ṣé kò ṣẹ̀ wọ́n ni nínú fídíò yẹn sìn ṣé sọ̀rọ̀ aláyé wàsá ìdé dáadáa nídìí ìwé mọ́ ẹ ṣe sí Barrister bọ̀ ó tún wá tún padà tún sọ ó toró mọ̀ ìpé bàbá òun nífẹ̀ẹ́ Barrister kò dé lọ́pṣọ̀n ó padà tún wá sọ pé káláyé àìlá kan jókòó kó jẹ́ kí wàsá ìdè kan tún iṣẹ́ yẹn fáwọn kó tún agbo Fuji kó kó gba àwọn èèyàn mọ́ra ṣé kò sọ̀rọ̀ dáadáa ni bọ̀ tó bá ti jẹ́ èèyàn kan lẹ láì àwọn tó wá jẹ́ tolúfimọ́ wọn jáde o kẹ́ máa wo ààrẹ olúfimọ́ kọ́kọ́ kó jáde kó dá sọ̀rọ̀ yìí kó bú wálé o níbi tí wọ́n wà responsible dé tí ayé wọn wùn mí dé tó yẹ pé gbogbo kan tó bá ń dáwọ́ lé wọn máa yọrí sí rere torí pé ànábì kan ni Dr. Saheed Osupa ọmọ ọjọ́ ẹ̀dẹ̀ ni wọ́n wá ń gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n ń gbọ́rọ̀ sọmọ ọjọ́ wọn lẹ́nu ẹ̀yin tó jẹ́ pé ọ̀tọ̀ lọ́gá tí ọ̀tọ̀ lànábì yín ẹ̀yin lè máa dá sọ̀rọ̀ lọ́rọ̀ òfò ní gbogbo yín dẹ̀ máa ṣe gbogbo bá jẹ́ tọ́lọ́run pẹ̀lú ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ fẹ́ máa dá sí yẹn kẹ́ tó lọ gbó ilẹ̀ máa kẹsàn-án lé ayé yín torí pé ó yẹ kẹ́ ṣèwádìí ọ̀rọ̀ ni mo sọ kíní kan nínú fídíò mi kan mo ní tí n bá fẹ́ sọ kọ̀kọ́ jáde tó bá rú mi lójú èyí tí máa fi ra àràbò fún yàn tí máa ra irọ́ tí máa borọ́ ọmọ lórí màá pè ẹni tó lọ́rọ̀ pé báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ tí mo sọ fún yìí díẹ̀ tí mo mọ̀ mo kọ́kọ́ sọ fún yẹn mo wá pé Barryshowky o tó wá padà tọ̀ mọ́lẹ̀ fún mi àjọ sọ̀rọ̀ bá inú ọ̀dùn kó tó sọ̀rọ̀ ẹ fún mi pé tó bá jẹ́ ẹni yẹn kò tí ì ní mí nì tó bá jẹ́ ẹni kò tí ì ní mí nì tó bá jẹ́ ọ̀rọ̀ tó sọ lórí jíjà mi dàyò kò tí ì ní mí nì kò wá kọ̀ dẹ́m Dr. Saheed Osupa ó ṣẹ̀ wá ní tó dùn òun jù ni pé Dr. Saheed Osupa wọ́n ń ba òun jẹ́ wọ́n pe òun pé ṣé bàbá ló bí ẹ which is kọ́tọ́jọ́ sọ ni alájà Barry máa dé